Èyí ni ọ̀run ṣíṣí ti ọjọ́ Ẹtì, 30 oṣù kẹsàn-án ọdún 2022 tí bàbá wa nínú Olúwa, olùṣọ́ àgùntàn Énọ́kù Adéjàre Adébóyè kọ. Àkórí ẹ̀kọ́ wa ni olè gbèjà aláìlólùgbèjà. Olè gbèjà aláìlólùgbèjà. Bíbélì kíkà wa la ó rí nínú ìwé Jòhánù orí 10 ẹsẹ̀ 9 sí 14. Àkọ́sórí wa wà nínú ìwé orin Dáfídì orí 91 ẹsẹ̀ 2 tí ó kà báyìí pé, èmi ó wí fún Ọlọ́run pé ìwọ ni ààbò mi àti odi mi, Ọlọ́run mi, ẹni tí èmi gbẹ́kẹ̀lé. Àlàyé bàbá wa ni èyí. Ó jẹ́ ohun ìbẹ̀rù ńlá láti wà ní àìlólùgbèjà ní ayé tó burú yìí. Nígbà tí ènìyàn bá ṣe àìsàn, yóò sáré tọ̀ dókítà lọ fún ìgbèjà. Ṣùgbọ́n kí ni a ó ṣe nígbà tí dókítà bá wí pé kò sí ohun mìíràn tí a lè ṣe fún ọ? Bí ènìyàn bá wà nínú ìṣòro owó, ó lè sáré lọ ilé ìfowópamọ́ pẹ̀lú ìrètí yíyá owó láti jáde nínú wàhálà tó wà. Ṣùgbọ́n kí ni yóò ṣe nígbà tí ilé ìfowópamọ́ bá wí pé wọn kò lè ràn ọ́ lọ́wọ́? Ohun tó burú ni kí ènìyàn dàbí ẹni ìkọ̀sílẹ̀ lọ́dọ̀ àwọn ẹbí àti ọ̀rẹ́. Ṣùgbọ́n èyí tó burú jùlọ ni ìgbà tí olùṣọ́ àgùntàn bá ní pé mo ti gba gbogbo àdúrà tí mo mọ̀ ọ́ fún ọ, kò sì sí ohun mìíràn tí mo tún lè ṣe fún ọ. Ọlọ́run ṣeun pé ní àsìkò yẹn ẹnìkan wà tí à ń pè ní olùgbèjà aláìlólùgbèjà. Orin Dáfídì orí 54 ẹsẹ̀ 1 wípé, Ọlọ́run ni ààbò wa àti agbára lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú. Bí ó ti wù kí ìṣòro tóbi tó, Ọlọ́run wà níbẹ̀ láti jà fún ọ. Lẹ́ẹ̀kọ̀ọ̀kan, a máa ń ní ọ̀tá tí ó tóbi jù fún wa láti dámú fún ara wa. Ní irú àwọn àsìkò bẹ́ẹ̀ tí a rí ara wa gẹ́gẹ́ bí aláìlólùgbèjà, Ọlọ́run máa ń wà níbẹ̀ láti gbèjà wa níwọ̀n ìgbà tí a bá jẹ́ tirẹ̀. Ní àsìkò ọ̀kan nínú àwọn ìsìn ẹ̀mí mímọ́ wa, Ọlọ́run sọ fún mi pé kí n sọ fún ẹnìkan nínú ìpéjọpọ̀ náà pé kí ó má ṣe ìyọnu pé yóò rẹ́rìn gbẹ̀yìn. Lóòótọ́, arákùnrin kan wà nínú ìpéjọpọ̀, ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ gba lẹ́tà ìdádúró ní ibi iṣẹ́ rẹ̀. Ó wá sí ìsìn náà tààrà láti ibi iṣẹ́ rẹ̀ pẹ̀lú lẹ́tà náà. Ó ń ké kí Ọlọ́run ran òun lọ́wọ́. Ìgbà tí yóò fi di ọjọ́ Ajé, gbogbo àwọn tó gbìmọ̀ pọ̀ sí i láti jẹ́ kí wọ́n dá a dúró ni a dá dúró tí a sì fún òun ní ìgbéga. Ní Jòhánù orí 10 ẹsẹ̀ 11, à ń pè é ní olùṣọ́ àgùntàn rere. Jòhánù orí 10 ẹsẹ̀ 12 wípé, ṣùgbọ́n alágbàṣe ni kì í ṣe olùṣọ́ àgùntàn, ẹni tí àwọn àgùntàn kì í ṣe tirẹ̀. Ó rí ìkookò ń bọ̀, ó sì fi àwọn àgùntàn síbẹ̀, ó sì sá lọ. Ìkookò sì mú àwọn àgùntàn, ó sì fọ́n wọn káàkiri. Alágbàṣe tí à ń tọ́ka sí nínú Bíbélì kíkà fún tòní ni Èṣù. Bí o bá fi ara rẹ sábẹ́ ìtọ́jú rẹ̀, nígbà tí àwọn ìṣòro ayé bá dé sí ọ bí ìkookò, yóò fi ọ́ sílẹ̀. Níwọ̀n ìgbà tí o bá ti gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà, wàá wá sí abẹ́ ààbò olùṣọ́ àgùntàn rere, yóò sì gbé ọ níjà nígbàkúùgbà tí ọ̀tá kan bá dìde sí ọ. Ọ̀rọ̀ àyẹ̀wò: ǹjẹ́ o wà lábẹ́ ààbò Kristi? Ní orúkọ Jésù. Ǹjẹ́ o wà lábẹ́ ààbò Kristi? Ní orúkọ Jésù. Ìbùkún ni fún ọ.